Man's brutality to fellow man clearly at play. He is still in the custody of the kidnappers. These dastardly acts to greed. They, however, want the authorities to check the activities of ritual killers that usually peak when elections are around the corner. Mo kí Ọlọ́run. Orúkọ mi ni Olóyè Káyọ̀dé Tajudeen Àjàyí tí mo jẹ́ akọgun àgbà Àgbẹ̀kọ̀yà ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé. Ìròyìn yàjóyàjó ìta gbọ́ ètò tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn ó jẹ́ n tó bani lẹ́mìí jẹ́ púpọ̀ jù. Igbe Boko Haram là ń ké, igbe pé Fulani must go là ń ké. Ṣùgbọ́n ogun tó tún jà wá nílẹ̀ káàrọ̀ oòjíire ń bì yìí ó dàbí kó fẹ́ le ju ti Boko Haram lọ. Ṣùgbọ́n bó tilẹ̀ kó rí, ẹ má gbàgbé èmi ò ní fi àwọn Fulani lọ́rùn lẹ́sẹ̀. Fulani must go. Àwòrán kan wà tí máa fi hàn wá ó jẹ́ tó bani lẹ́mìí jẹ́ jù. Mo fẹ́ fi àsìkò bá gbogbo àwọn ọmọ iléèwé sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ ẹ má wọ sọ́ọ̀lẹ̀ mọ́. Ẹ lọ máa wọ mọ́tò ní gáràjì. Ẹ̀yin òbí tí ọmọ yín bá ń lọ sílé ìwé tàbí ọmọ yín jáde, ẹ rí wípé ẹ fún wọn lówó tó tó owó tí wọ́n fi wọ mọ́tò ní gáràjì. Èyí tó ń ṣẹlẹ̀ ń bani lẹ́mìí jẹ́ púpọ̀ jù. Ó gba omi lójú mi nígbà tí mo tún wò bọ́n ṣe ń pa àwọn ènìyàn. Ṣùgbọ́n ìròyìn yàjóyàjó ìtàn fi tó wa létí ni wípé àwọn tí wọ́n ń pa yìí kí wọ́n tó pa wọ́n ní dókítà tí ó kọ́kọ́ máa yẹ̀ wọ́n wò. Tí dókítà bá ti wá yẹ̀ wọ́n wò tí wọ́n rí pé kídìnì wọn dáa, wọ́n á gún wọn lábẹ́rẹ́ tí wọ́n ní mọ̀ tí wọ́n ṣe mọ́, wọ́n á yọ kídìnì wọn. Kídìnì yìí ẹ ti mọ̀ pé àrùn kídìnì àwọn olówó ló máa ń bá jà jù. Ìdí ẹ̀ nìyẹn tí ó ṣe pé gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò kàn wọ́n. Ẹni àmọ́rí ìbá àkú ni. Wọ́n ń ta kídìnì. Ìlú Ìbàdàn ó ti jẹ́ ìlú tí wọ́n ti ń ṣe ọrọ̀ ajé à ń ta èèyàn. Ẹran la mọ̀ pé wọ́n máa ń pa, ẹran la mọ̀ pé wọ́n máa ń tà, ṣùgbọ́n èèyàn ni wọ́n ń tà báyìí. Ó jẹ́ n tó bani lẹ́mìí jẹ́ jù. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò tí mo wà nílẹ̀ káàrọ̀ oòjíire, a ó bá àwọn NURTW ṣe ìpàdé lórí bí ètò ààbò tó péye ó ṣe wà pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n wọ mọ́tò àti pàápàá jùlọ láti mọ bí wọ́n ṣe máa mú àwọn tí wọ́n ń gbé sọ́ọ̀lẹ̀ nítorí bí ibi tí àwọn èèyàn ti ń kan àdáwò nìyẹn. Ẹ̀yin ọmọ iléèwé ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run, pàápàá jùlọ ẹ̀yin òbí wa, tí ẹ bá fẹ́ wọ mọ́tò, ẹ wo mọ́tò yìí fínífíní dáadáa. Ìwọ tó bá jẹ́ ọmọ iléèwé tó bá fẹ́ wọ sọ́ọ̀lẹ̀, kọ́kọ́ rí i pé o snap nọ́mbà mọ́tò náà tó ti dá dúró tó fẹ́ wọ̀, kó dẹ̀ rí i pé o snap driver náà kó send ẹ̀ sáwọn èèyàn, kó jẹ́ kó mọ̀ wípé o ti send ẹ̀. Tó bá jẹ́ pálá burú ni kò ní dúró mọ́ láti gbé ọ. Ṣé rí sọ́ọ̀lẹ̀ ó pọ̀ oríṣiríṣi ọ̀nà tó ń gbà jiyàn gbé. Ìmí ìwà tó ṣe pé one chance ni àwọn á ti wà ń bẹ̀, obìnrin méjì lè wà ń bẹ̀, kọkùnrin kan wà ń bẹ̀ tó ṣe pé tí ò bá wọlé torí mikra náà fi ń jiyàn gbé pọ̀ jù nílùú Ìbàdàn. Ọ̀nà kejì ni pé tó bá ti rí pé ẹnìkan àbí èèyàn méjì ti ń sùn nínú mọ́tò, má wọnú mọ́tò náà. Tàbí tó bá ti fẹ́ wọnú mọ́tò tó bá ti ń gbọ́ oríṣiríṣi tí perfume ti ń rùn, má wọnú mọ́tò bẹ́ẹ̀. Àní ṣe ọkọ̀ wọ̀. Gbogbo ẹ̀yin ọmọ wa nílẹ̀ káàrọ̀ oòjíire, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ sọ pé ẹ fẹ́ ṣiṣẹ́ àfògùn owó. Gbogbo àwọn tó ń ṣe kínní náà wọn ò yọrí ẹ̀ síbi tó dáa. Gbogbo àwọn tó ń pààyàn wọn ò yọrí ẹ̀ síbi tó dáa. Ṣùgbọ́n o gẹ́gẹ́ bí ipò tí wọ́n ń lẹ̀ Yorùbá, a ó mú ṣẹ̀ṣẹ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n kí n tó tún padà wá sórí ọ̀rọ̀ yìí, ẹ̀wọ̀n tó ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Naira. Perpetrators of these inhuman acts had been in business for a long time. Human parts littered the area, prepared for potential buyers. Blood stains, human skulls, clothes, shoes, charms, and human hair, perhaps belonging to innocent Nigerians who had embarked on a journey of no return, were there for all to see. Man's brutality to fellow man clearly at play. This man, who claims his brother went missing many days ago, believes he is still in the custody of the kidnappers. Dáadé yẹn wà bí àwọn ń pè. Ṣóyè ó ń pè. Bẹ́ẹ̀ tí tábà pé kò lọ, ó ń pè. Bẹ́ẹ̀ tí rí disi. Bẹ́ẹ̀ ni sà, láti bí jẹrin. These Nigerians attribute these dastardly acts to greed.
They, however, want the authorities to check the activities of ritual killers that usually peak when elections are around the corner. This is another act of terrorism. The one they have in the north, they call Boko Haram. This is more than Boko Haram. If human beings can be slaughtered and skulls are found everywhere littered, it's terrible. Honestly, it's terrible. It's so painful. The only suggestion I have for this government is this: except there is community policing, permissible community policing, this kind of thing cannot stop. How the activities of the ritualists had gone unnoticed breeds the imagination, especially given that a residential building is just a spitting distance away. Meanwhile, 8 survivors are responding to treatment at the Adeoyo Medical Center in Ibadan. Chief medical consultant to the hospital disclosed that 2 of the lot are lucid in speech. He assured that the medical team will keep a close watch over the victims. Currently, they are stable in caring for their needs, feeding them and providing drugs, and they are stable. tó ọ̀rọ̀ rẹ̀ gbogbo èèyàn mọ káàrọ̀ òjìrè ẹ má gbàgbé o Fúlàní must go. Ẹ máa retí fídíò mi tó tún máa jáde níbi tí mo ti sọ àwọn àṣírí kan nípa ọ̀rọ̀ àwọn Fúlàní àti pé mo fẹ́ kẹ́ máa pariwo gbogbo ọmọ Yorùbá àní Fúlàní must go. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Àwọn tí wọ́n ń pa àwọn èèyàn táwọn èèyàn wá ń rí ló ń fún àwọn náà ní courage láti máa ṣerú àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe yìí. Mo sì mọ̀ pé dájúdájú náà àwọn tó ń ṣiṣẹ́ alábì tẹ́ bá wò dáadáa àwọn Fúlàní náà wà ń bẹ̀. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń ṣiṣẹ́ alábì tẹ́ ń pààyàn èyí tá a bá mú tá a bá fà lẹ́yìn ilé ìjọba lọ́wọ́ a máa rí i pé a tẹ̀lé kéèsì yẹn títí tí wọ́n fi ṣekú pa ẹ̀yin náà. Ẹ̀yin ìjọba ní tó máa ń dùn wájú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pa àwọn èèyàn yìí akàlèdè tó rí wọn náà ni wọ́n tó fi wọ́n lẹ̀. Kí ló fà tó fi rí bẹ́ẹ̀? Èyí tàdé gbọ́ ni pé tí wọ́n bá ti fẹ́ ṣe tó bá fẹ́ dìbò ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí máa ń ṣẹlẹ̀. Kò ní bàjẹ́ ẹ bá mi pàdé lórí apá kejì tí mò ń sọ nípa ìtàn èyí tí mò ń bá bọ̀ wípé Fúlàní must go before June 12 Fúlàní must go. Kò ní bàjẹ́.